Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. And let me tell you categorically wípé ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí nǹkan ní ń bá ọba Adéyẹyè Ògúnwùsì jà o. Ọọ̀ni àtàláàfin ni wọ́n ń jà, that is àgbèrè àwọn méjèèjì ni wọ́n ń jà ní wọn ọ̀rẹ́ láti lẹ̀. Quote me everywhere or quote me anywhere. Mo sọ ń gbà yẹn pé nu Ògún àwọn èèyàn kan ní mo fẹ́ dájàlẹ̀ láàrin wọn kò rí bẹ́ẹ̀. Mo dẹ̀ sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà bí wọ́n bá sọ pé Ègún kan bá Yorùbá jà ẹnu wa ò kò ọ̀tá ara wa lámọ̀ ṣe sáà fẹ́ kó kọ̀ǹtínù àbá fẹ́ kó dínkù àbá fẹ́ kó lọ sókun gbàgbé. Tá a bá fẹ́ bẹ́ẹ̀ tí Yorùbá ò bá lọ síwájú lọ́la o mi sọ lónìí o tí ó bá lọ síwájú lọ́la dandan ni káwọn bàbá méjèèjì kí wọ́n fo nǹkan sọ̀rọ̀ àwọn méjèèjì ò lọ sójú kan náà òótọ́ ọ̀rọ̀ tó korokoro bí jogbo ni. Ọ̀tọ̀ níbi tí Aláàfin máa ń gbà ọ̀tọ̀ níbi tọ́ọ̀ ní máa ń gbà àwọn méjèèjì ò kí ń rìn lójú òpó kan náà. Ara àfàsẹ́yìn wa nìyẹn o. Gbá Ọpẹ́yẹmí ló ń sọ̀rọ̀ o ọmọ mi àbọ̀ ọmọ mi gbọ́n mo fún ẹ ní ọjọ́ méje tí ọ̀rọ̀ yẹn bá kọjá ibi tó lérò torí wọ́n lọ kọ́kọ́ gbé wá ìwọ ló jẹ́ ká mọ̀ wípé ọba Adéyẹyè ń bínú ìwọ ló jẹ́ ká mọ̀ pé ọba Adéyẹyè kò gba ẹ̀bẹ̀ tí ba Sunday Igboho bẹ̀ ìwọ ló jẹ́ kí àwa mọ̀ pé bàbá Sunday Igboho èébú tó bú bàbá Ọ̀jájá Ọọ̀ni kò gbẹ̀bẹ̀ wípé àfi tó bá lè lọ sí ààfin Ifẹ̀ tí ò bá ti lè lọ sí ààfin tí ò bá ti lè lọ sí ààfin Ọọ̀ni kò ní gbẹ̀bẹ̀ èmi máa ná ẹbí bébì oh my god máa ná ẹbí bébì á bẹ́tà tó mọ̀ pé kò sí tó lè ṣe sí mọ́ kò sí nǹkan tó lè ṣe sí aṣọ lójú eégún ẹ̀ so wá rí aṣọ eégún tó bá tó wá sí kò lè defend ẹnu ọ̀rọ̀ tó wà nílẹ̀ aṣọ yẹn kó tún wá gbójú ẹ̀ síta báyìí kò lè defend ìyà tó máa jẹ torí èmi máa bẹ́ẹ̀ gbé síta gidi ni mo máa bẹ́ẹ̀ gbé tán ni oh my god mo máa bẹ́ẹ̀ gbé tán ni mo máa bẹ́ẹ̀ gbé tán ni bí n ṣe ń pe doctor ní mọ̀ pé lọ́ọ̀yà ó mọ bí tí mo ti bẹ́ẹ̀ dé ni màá ná ẹbí bébì ìkànnì yín náà kí ló kù tẹ́ tún fẹ́ kẹ́ nìyí ìfẹ́ ẹ kì í ṣe Ọlọ́run wọ́n ti bẹ̀yìn wọ́n ní kẹ́ ẹ má bínú still náà ẹ sì ń dapòró ẹlẹ́fẹ́ gbẹ̀san Bẹ̀lẹ̀ntàsí àti mọbi tó ń lọ tẹ́lẹ̀ torí èmi ti sọ fún pé bàbá Ọ̀jájá fúnra wọn àti Tinubu same ni wọ́n nǹkan abẹ́ Tinubu ni wọ́n wà abẹ́ Tinubu ni gbogbo wà so ọ̀rọ̀ tó wà lẹ́yìn wọ́n fẹ́ fi sílẹ̀ àti sùn ẹ̀ tó jẹ́ pé ẹni tó host meeting yẹn gbogbo wọn pátá abẹ́ Tinubu náà wà àwọn tó host meeting yìí àtẹni tó gbé ọmọ Yíbò tó gbé jáde àwọn revolution tí wọ́n host meeting yẹn àwọn revolution náà gbé jáde gbogbo ẹ̀ pátá la máa sọ lórí ètò nígbà tó bá tó yẹ́sìkẹ́ nígbà bá tásìkò nígbà tó bá tó àsìkò wàá dáná ìmọ̀ èèyàn burúkú ni yín. Láti tó máa wá fẹnu sí i báwọn dákun damages ni ó máa fà sí kò ní sí àtúnṣe because oríṣiríṣi ọ̀rọ̀ àlùfànṣá ló jáde àwọn kan ní sọyẹ kọ́ ni ó lọ sí Àbújá ṣe báwọn ará Àbújá ló yẹ kọ́ wá ń bolẹ̀ ti gbọ́rú ẹ̀ president ló máa wá kábíyèsí wá níbo ni wọ́n ti ń ṣe ńgbà tí ì ṣe pé kábíyèsí ń kó mọ́ tí kábíyèsí ọ̀dẹ̀ mọ́ tí ọmọ ṣayẹyẹ. Ààrẹ pé Ọọ̀ni ǹjẹ́ ń sọ fún wa wípé kò yẹ kọ́ Ọọ̀ni ó lọ ńgbà tá ààrẹ pè wọ́n Yorùbá ní ààrẹ pè ọ́ òun dífá bífá bá fọre tá ààrẹ fọ bí ńkọ́. ó gbọ́ àsìpá òwe ni Mr. Man àsìpá òwe ààrẹ tí wọ́n ń sọ yẹn ìyẹn ni ààrẹ tó jẹ́ ti ilẹ̀ Yorùbá kì í ṣe ààrẹ olóṣèlú ààrẹ tó olóṣèlú kọ́ náà sọ ààrẹ tó olóṣèlú ní ayé ìgbà yẹn lọ́hùn bí ìgbà tí ọba bá pè ẹ́ tó lóun dífá ń nìtúmọ̀ tó ń sọ kì í ṣe Buhari kì í ṣe màálù ni wọ́n ń sọ kì í ṣe politician ààrẹ orílẹ̀-èdè kan náà sọ yẹn mò ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ yín sókè.
ṣẹ́rí ìyá mi àwọn kan wà kò yẹ kẹ́ máa fún wọn látẹ̀ńṣọ̀n irú bọ̀bọ̀ tó wèrè tẹ́ǹplẹ̀ kí náà fún wa yẹn wèrè ní so gbogbo nọ́ọ̀sẹ̀sì táwọn èèyàn sì ń gbé dání yẹn á ti kọjá gbogbo lẹ́bùlù. ẹ gbọ́ mi no wọ́n wà ní Ifẹ̀ mo dẹ̀ rí fídíò yẹn sìn fúnra mi mo rí fídíò yẹn sìn wọ́n náà bá bàbá Sunday Igboho jà mo play rẹ̀ ń sìn náà mo play fídíò yẹn n tó ń dẹ̀ sọ òun ló kọ́kọ́ sọ̀rọ̀ yẹn kó tó ṣẹlẹ̀ so tá a bá fún un lésì mo sọ fún yín pé téèyàn ní tí wèrè bá ya wèrè tẹ́ ẹ̀ bá na wèrè wọ́n ní ẹgbà lọ́kọ́ wèrè ni mo fi mọ̀ pé bí Bọ́lá bá ṣe wèrè tẹ́ ẹ̀ bá na Bọ́lá lẹ́gba kò ní mọ̀ pé wèrè tó ń wù yẹn ìwà tó ń wù yẹn kò tọ́ téèyàn bá ń wùwò òfò tẹ́ ẹ̀ bá jẹ́ kẹ́ nìyẹn kó mọ̀ pé nǹkan tó ṣe tá ìkan sọ pé ẹ fi wọ́n lẹ̀ wọ́n máa ba nǹkan jẹ́ lọ wọ́n máa ba nǹkan jẹ́ wọ́n máa da nǹkan rú ẹni tó ń ṣe òdà ẹ̀ẹ́dẹ̀ kó mọ̀ pé tó ń ṣe dá a tún máa jáde níjọ́ mi wàá máa sòsì ni n tó ṣe nínú EndSARS ló tún gbédé lọ́tẹ̀ yìí ṣùgbọ́n nǹkan tó lérò nígbà EndSARS tó rò pé bóyá wọn ò ní lè lọ nígbà rálì ńgbà náà tó wá fi wá sí ìyẹn ń ta òun fọkàn sí pé ó tún máa ṣẹlẹ̀ lọ́tẹ̀ yìí mo lákàndá ló kọ́kọ́ sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn dẹ̀ ṣẹ́ àwọn yẹn kóra wọn jọ sí Ifẹ̀ ń sìn wọ́n ní tí Sunday bá wá sí Ifẹ̀ mo tún máa tún fídíò yẹn play bóyá ẹ̀ tí ìwà sórí ètò ńgbà tí mo padà bẹ̀rẹ̀ rẹ̀ ẹ má sọ̀rọ̀ yín lọ wọ́n ti sọ̀rọ̀ rẹ̀. wọ́n ní pé ṣé wọ́n ní pé tí Sunday bá wá sí Ifẹ̀ wọ́n máa jẹ́ kó pa gbogbo wọn tán. bẹ́ẹ̀ n tó sọ nìyẹn. gbogbo wọn lọ́fẹ̀ ó máa pa gbogbo wọn tán gbogbo wọn ló máa pa tán wọ́n ti gbàgbé ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ó máa pa gbogbo wọn tán so gbogbo àwọn pípù yìí kò yẹ ká máa tiẹ̀ máa fi ọ̀rọ̀ ṣe tí kẹ́rí ẹ jẹ́ ká fa àwọn pípù yìí sílẹ̀. àbí fi wọ́n lẹ̀ wọ́n mọ̀ jẹ̀gbá gbogbo wọn ní àdúgbò. ṣẹ́rí àwọn ará Ifẹ̀ yẹn gbogbo wọn ló máa pa tán. ṣé ẹ mọ̀ pé wọ́n máa kó ẹrù ok irú nǹkan tán ṣe yẹn wọ́n máa kó ẹrù sí àwọn ènìyàn ẹlẹ́ni lọ́kàn àwọn tó ti mọ ọ̀rọ̀ tí wọ́n tún ní wọ́n ń dùn wọ́n á tún kó ẹ bá mo sọ fún yín pé àwọn ń kó hypertension ran àwọn ènìyàn wọ́n fẹ́ máa pa àwọn olórí burúkú fẹ́ máa pa àwọn ènìyàn ní àpasáyé ni kí wọ́n lè wà nínú ìrònú mo ní gbogbo orí èèyàn kankan tí mo rí oúnjẹ káyà mi máa já tẹ́rù ń bà mí kò oúnjẹ káyà mi tí bá ti àyà mi á tún ṣe gbì ìwọ ni pípa lójoojúmọ́ báyìí nísìn gbogbo ìwà tán wí nísìn wọ́n ti kóra wọn sífẹ̀ wọ́n ní tí Ìgbòho bá wá Ìgbòho òdẹ lè wá sílùú yín torí wà tí ò tọ́ ni nísìn gbà tá a bẹ ọba lóhùn ò gbọ́ àti bí ọba kí wá ló tún kò tán fẹ́ àkàndá ọ̀rọ̀ awí kótókótó yìí ó dẹ̀ lówó kó jáde síta tó dàn wípé ọba kò gbọ́ ẹ̀bẹ̀ ẹ bá Ìgbòho tí bá Ìgbòho tí wọ́n bá ti lè lọ sí Ifẹ̀ kán lọ bẹ̀bẹ̀ ńbẹ̀ kán lọ fara yílẹ̀ ẹ̀bẹ̀ yìí ò wà granted pẹ̀lú àwọn ọmọ Ifẹ̀ dẹ̀ ló náà so dẹ̀ ní kò wà granted so àwọn ò lè gbẹ̀bẹ̀ yẹn so òun ló dẹ̀ ń ṣẹlẹ̀ sí wọ́n dẹ̀ ti kóra wọn jáde ìjọ wo bóyá bíi ìdẹ̀rìn àbí ìdàrún kan ló ṣe fídíò yẹn fún wọ́n dẹ̀ ti kóra wọn jáde lénìí so ó yẹ kó jẹ gbà kí nìkan fi sílẹ̀ Awíkóńkó kì í ṣe Bọ́lá náà Awíkóńkó kì í ṣe ẹni tí ò bá sọ ọ̀rọ̀ ẹ̀ dadi ẹni tí ò bá sọ ọ̀rọ̀ yẹn rí irú Bọ́lá nìsín àti mọ̀ pé di fracas ní Bọ́lá wà ṣùgbọ́n Awíkóńkó òun ti ṣiṣẹ́ ìrí ó ti sọ́rí ó dẹ̀ sì ń sọ ṣùgbọ́n fluctuate ni tó bá jọrẹ́ tí n bá correct brain ẹ̀ kò ní yí mo lè kà ní Awíkóńkó tẹ̀ ń wo ìka ní ohun gangan ṣé ẹ mọ̀ pé kà ní ohun tó wà nídìí ẹ̀ ó pọ̀ ju tẹ̀ ń wò lọ o ìka apààyàn apamọ́lẹ́kùn dayé ni bó alògo ọmọ ọlọ́mọ ni bó ti wà àwọn àjògo mu ni bó ti wà ó máa ń pààyàn ó máa ń ráyàn tà ní so ìdí nìyẹn tó fi dájú ọ̀dájú ni ẹni tó náà dẹ̀ dájú wáì tí ò ní dájú pé wọ́n ń pààyàn nígboro ẹni tí ò ràn yín apààyàn ni sẹ́yìn ò mọ̀ pààyàn ni kó wá challenge mi pé òun pààyàn rí ẹni tó ń bá pa challenge mi sùn mi sí kóòtù kó ní ẹni tó bá parí kí n fà jáde máa fà jáde fún ẹ mo ní apààyàn ni èèyàn tẹ bá mọ ilé òkò lẹ máa sọ pa níbi kódà tẹ bá rí nǹkan àrà tẹlifí sí gèlè orí ẹ kí ni àwọn ọ̀dà ìyálóde àwọn àrò mẹ́ta àwọn egungun tó dìse egun ségun ló dìse ojú ni ó ní mí ni ẹ̀yin tẹ bá mọ̀ tún máa wo ohun tó gbé sórí yẹn ségun ni ségun ló wà lórí ẹ ni séèyàn lásán kan ọmọ ọ̀jẹ̀ séèyàn lásán kan lè gbé tó wà lórí ẹ lórí ni ó ní mí ni àwọn ọ̀dà ìyálóde tó kó sórí mẹ́ta ó ní mí ní ó ní túmọ̀ pẹ̀lú tójú àtòrí àti tó gbèsè gbogbo ẹ̀ ló ní mí ní olórí ibu ni ọ ayé rẹ̀ ó sì bàjẹ́ tó o bá stop for kiri ìwọ àtàwọn tẹ́jọ́ ń ṣe mítìn yín abẹ́tà kọ́ sọ nínú mítìn yín pé ẹnìkan wà ńlẹ̀ o tí ó pa tiẹ̀ jẹ́ o ẹnìkan wà ńlẹ̀ o gbogbo ìtọ́ ń dà bójú o abẹ́tà kò ṣe ọ fúkú fáìn kì í ṣe pé ọ̀dà ọmọ tó fáìn ní gbójú ẹ̀ ta káyé ẹ̀ sì máa bàjẹ́ lọ má wulẹ̀ dúró ní òkùnkùn kó má tàbà sínú mọ́lẹ̀ yes má tàbà sínú mọ́lẹ̀ mọ́ àmọ́ bó ṣe ń lọ kó sì lọ àmọ́ bó ṣe ń lọ ẹ lọ pa ṣebí ńgbà tán bá dẹ̀ pa tán ego yín ó sì wá farabalẹ̀ mọ̀ o ẹ fẹ́ pa Sunday ni o a fẹ́ ṣe ni o ta fẹ́ ti gbá ni o a fẹ́ jagun ni o ó dá o ẹni kó mọ̀ wá fẹ́ kò wá fẹ́ kò sí ní tí ó mú nífẹ̀ẹ́ ẹ mọ̀ wá fẹ́ o ó dá ẹ̀yin ọmọ fẹ́ o kò sí ní tí ó bà wá mú nífẹ̀ẹ́ kí wá sí gbogbo ẹ̀yin ọmọ fẹ́ o
torí àwọn ọmọ Ifẹ̀ kan wà tán dáa kò kí sí ẹ̀yin ìka ọ̀bàyé jẹ́ báyìí torí èmi kò pẹ́ wọn tó ń sọ̀rọ̀ màálù ni wọ́n wọ̀nyí sọ ọmọ Ifẹ̀ wàláì ẹni tó wà nínú wọn ìwọ̀n sọ ọmọ Ifẹ̀ àwí kòtòkòtò gan sọmọ Ifẹ̀ ni wọ́n jẹ́ sí ìdákọ̀ ìlú tó wà ṣùgbọ́n kó o ti ṣe wọ̀ tó o bá ṣe wọ̀ ọmọ jẹ pàṣán o lè wà lábẹ́ Ifẹ̀ ni o lè já àwọn ọmọ Ifẹ̀ nkankan kó wà lábẹ́ Ifẹ̀ ṣùgbọ́n pàṣán ẹ̀ wàlẹ̀ ni ó dùn jù torí ẹnu ẹ̀ láti kọ́kọ́ gbọ́ adẹ̀ ti gbọ́ nísìn láti wà tó ẹ̀ ń pé gbà wọn kò sójà wọlé o wọn fi sójà gbà yín o wọn fi sójà ṣe o ẹ̀ mọ̀ pẹ́nu ẹ̀ náà láti kọ́kọ́ gbọ́ òun ló máa ń bá wa àwọn oní rédíò wọn àwọn zoom rédíò nu àwọn zoo oní zoom oní doom rédíò ni oní rédíò wọn tí ọkọ bá yín announce níta pé wọn kò sójà wá bá yín o wọn pa àwọn ènìyàn o wọn ó ṣe gbá o ṣùgbọ́n lọ́tẹ̀ náà nǹkan ṣùgbọ́n sójà ìtàn fẹ́ kó wọlé lọ́tẹ̀ o àtètè ajá kì í sójà wọn adẹnubò wọn ni ò jẹ́ kán ṣiṣẹ́ bíi titi ensars sẹ̀ǹpọ́n náà ti sọ wọn jọ wà nù mítìn ni ayé ẹ̀ bàjẹ́ ọ̀jẹ̀ pààrà àyà lọ́wọ́ mi mọ̀ lọ́lẹ̀ ẹ mọ̀ gbọ́rọ̀ tí ń sọ. lẹ́nu wa tó bá jẹ́ pé lóòótọ́ la nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá mi ò nílò láti bá olóyè Sunday Igboho jà. bẹ́ẹ̀ ṣe bá jà. Kóìkì mi nídìí láti bá jà philosophy tiẹ̀ nípa ilé ayé ọ̀tọ̀ tèmi ọ̀tọ̀. má promote kí ni kílẹ̀ ní sọ. ìṣòro tá a kàn wá nínú ilé ayé ni wípé kò sí. ara o Awíkóńkó kì í ṣe òkú o èèyàn ló ń ti tiẹ̀ kì í ṣàkúdàáyà o kò kì í ṣàkúdàáyà tó o ti bá fún promotion ó ti promote ara ẹ̀ tẹ́lẹ̀ already star ni bẹ́ẹ̀ ni òun ò kí wọ́n bá promote wọ́n máa ń dárúkọ ẹ̀ òyìn public figure ni ẹ lè má rojú ẹ̀ public figure ni kò síbi tẹ́lẹ̀ táìpù orúkọ ẹ̀ sí ẹ lórí péjì ẹ̀ everybody ló máa wí kótókótó so bàbá dárúkọ ẹ̀ ń tiẹ̀ kò ní mí nì irú àwọn ọmọ Wàsíù yẹn àwọn yẹn ni dead body tí wọn ò lè fún wọn lórúkọ bọ́tẹ́lẹ̀ yóò jẹ pàṣán nìṣó mo ń promote ẹ kúkú sanwó náà fún mi tó mo tún ti ń fún ẹ ló kọ sí okú ẹ ti wà tẹ́lẹ̀ ọ̀rẹ́dí wọ́n ti mọ̀ ẹ́. bí ó ṣe mọ ní ọmọ akédèdèrè ó ṣe inú òkú ìyá ẹ ìṣòro tá a ní nìyẹn. olùsí. kò sẹ́ni tó ń sọ̀rọ̀ táwọn èèyàn ní tẹ̀lé ní tó ń sọ dá o ó tún dá nídàkejì o ọmọ ọgbọ́n wa o kò tó mú wa o àwọn èèyàn kan tẹ̀lé. bíi tiẹ̀ báyìí. òye rédíò station ti ń bẹ nìbàdàn lásán gbogbo wọn dẹ̀ ló ní listeners tiwọn bákan náà ní lẹ́kọ̀ọ́. ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yìí sáà ń lò ó fúnra Yorùbá. I am telling you categorically kò dìgbà tí Yorùbá bá ya kó lára Nàìjíríà ká tó ní gbádùn ká tó ní fọkànbalẹ̀. A lè ní self determination. A lè níjọba tiwa nínú Nàìjíríà. Ariwo tí àwọn ọ̀dọ́ pa okùn inú tí wọ́n lò owó tí wọ́n lò àkókò tí wọ́n lò nípa EndSARS protest ká ló ń la lò. ẹ̀yin tẹ́ ẹ bá ti ń sọ fún mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń sọ pé ká fi ilẹ̀ yẹn ẹ̀yin èèyàn tiẹ̀ ni n ò dẹ̀ ní fi sílẹ̀ péèjì mi mo wà yìí ẹ lè control mi pé kí n fi Awíkóńkó sílẹ̀ Awíkóńkó tẹ́ ń sọ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí rí Awíkóńkó fúnra rẹ̀ mọ̀ pé yà ń jẹ ìran wa Awíkóńkó fúnra rẹ̀ mọ̀ wípé Yorùbá ti tó dá dúró Awíkóńkó fúnra rẹ̀ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá láìmọye gbà wípé ìyà ń jẹ Yorùbá ní láti pín òun ló calculate iye tá a ní ó jẹ́ kí n mọ̀ pé 5 million ní wá ní ìsìn àtúntí wá lé nísìn àtúntí lé nísìn so ẹni ìyẹn tó wá sọ nǹkan yẹn tó wá dé àsìkò kan tó wá ń kó ẹrù sáwọn èèyàn lọ́kàn tó ń dẹ́ wàhálà sílẹ̀ ẹ wá ní pé kán má dárúkọ rẹ̀ mọ́ ẹ̀yin tẹ́ bá ti ní kí n dárúkọ rẹ̀ èmi ò bá yín já o kí n má bá yín níbo á mọ̀ dárúkọ ní jẹ́ kí ni star ni kò kì í ṣe èèyàn kí ni náà cyclic kí ni ẹ̀yin èèyàn ti ẹnu pín o dẹ̀ máa dákọ èmi kọ́ lẹ máa control lórí péjì mi ní péjì mi mo wà bíi tiẹ̀ àti kọjá ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ni bí àwọn tọpọlọ wọn dàrú bíi tiẹ̀ báyìí àwọn tí ọpọlọ wọn lọ bíi ti tiẹ̀ báyìí àkàndá tí ọpọlọ wọn ò dẹ̀ pé mọ́ bíi ti tiẹ̀ torí wọn ti jàn bíi ti tiẹ̀ báyìí restructuring kí lẹ fẹ́ restructure Nàìjíríà ìwọ gan fúnra ẹ mọ̀ pé kò lè wọ́ọ̀kì sáwọn Boko Haram tán ti wà nínú igbó náà fẹ́ restructure àbí Suzuki ilẹ̀ tán ti tà gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n ti tà tán sínú igbó náà ti tà tán gbogbo àwọn tí wọ́n ti pa tí wọ́n ti gba ilẹ̀ wọn sọ́nà fẹ́ restructure ni àbáwọn ọba tí wọ́n wà ní ẹ̀wọ̀n tí wọ́n ti gba gbogbo ilẹ̀ wọn pẹ̀lú àwọn ọmọ wọn sẹ́wọ́n fi restructure ẹ̀ àbí wọ́n gbọ́ ti ṣètò orí bíbá rí pé ọba kan wà ní ẹ̀wọ̀n pẹ̀lú àwọn ọmọ rẹ̀
pé ìjọba ti gba ilẹ̀ lọ́wọ́ wọn wọ́n dẹ̀ pa gbogbo àwọn ìlú yẹn run sáwọn ẹni fẹ́ẹ́ rí ṣọ̀ṣọ̀ àlọ́ lórí ìbú ni ọ sọ̀rọ̀ kó ronú kó tó sọ̀rọ̀ tó bá ń wò mí kó máa gbọ́ mi ṣé àwọn tí wọ́n ti pa tán ti gba ilẹ̀ wọn yẹn tí wọ́n ti pa wọ́n lápá sáwọn ẹni fẹ́ẹ́ rí ṣọ̀ṣọ̀ máa sọ rẹ lọ. ǹjẹ́ èèyàn lè kúrò ní corporal nínú iṣẹ́ ọlọ́pàá tàbí kó kúrò ní sergeant kó dẹ̀ ya DIG gbóná ti ń ṣe àmọ́dẹ̀ tó ń sọ wípé mo jẹ́ kan nínú àwọn tó fa olóyè Sunday Igboho wọnú agitation Oòduà Republic. ṣé ń gbọ́. yes mo jẹ́ kan nínú àwọn tó fa ọ̀pọ̀lọpọ̀ wọnú agitation Oòduà Republic. gbọ́ dúró kó o tó máa sọ̀rọ̀ lọ nínú púpọ̀ nínú wọn yẹn kọ́kọ́ yọ kúrò tó lórí Facebook tó wà lẹ́nu èmi tẹ́mi gan gbé tí mo jẹ́ kó máa sọ torí Facebook ni torí ọ̀ṣọ́ lórí Facebook orí ẹ̀ burú sẹ́wọ̀n tó wá ló gbé dé orí Yorùbá nation yẹn tó ló gbé dé orí agitation yẹn tó ló gbé wọn débẹ̀ yẹn ǹjẹ́ wọ́n ló wá yẹ kó mú wọn dání èmi dẹ̀ mọ̀ ọ́ bóyá kí n kúkú bẹ́ẹ̀ tú síta mo mọ tó dùn ọ́ ni pé gbogbo wàhálà bó ṣe sọ̀rọ̀ látìgbà yẹn wá o táwọn èèyàn support ẹ nígbà kì í ṣe pé wọ́n support ẹ wọ́n gbádùn ẹ wọ́n like ẹ wọ́n fún ẹ lẹ́kùn wọ́n ṣe gbogbo ẹ wọ́n kó ẹ jẹ èmi gan kó ẹ jẹ ńgbà náà pẹ̀lú bí tèmi ti mọ̀ ọ̀rọ̀ tó máa ń sọ lèmi fi kó ẹ jẹ kó sì lọ èmi kó ẹ jẹ tó èmi máa ń gbádùn ẹ mo dẹ̀ máa ń support ẹ lọ bẹ́ẹ̀ pé ó dá ọ̀kárí ọkọ wa bọ́ á lé wa wàá gba iye ó ṣe bà mí iyì ẹ pọ̀ ẹ bà mí bàbá o a máa ń nawọ́ sókè fún lórí burúkú ẹ ni bẹ́ẹ̀ ni ó dẹ̀ yí padà àwọn tó dẹ̀ máa ń gbà tó dẹ̀ yí padà àwọn tó dẹ̀ ló kọ́ níṣẹ́ wọ́n dẹ̀ ti mọ sẹ́jú ẹ lọ à ń sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ. ṣe rí ohun tí mo rí nínú program tí Awikonko gbé jáde ń sìn ẹlẹ́nu méjì ni ṣe bí òun gangan ló ń ṣe oríṣiríṣi ló ń ṣe flag ló ń ṣe léyìí ló ń ṣe léyìí nígbà tí Ọọ̀ni of Ifẹ̀ tó dẹ̀ mọ̀ wípé wọn ò tí ì gba èdè kí ló dé tí òun ò ṣe wá máa bẹ̀ wọ́n kó dẹ̀ mọ̀ bó ṣe máa ṣe arrangement yẹn láàrin Ọọ̀ni of Ifẹ̀ àti Chief Sunday Igboho ṣé ó di dandan kí wọ́n máa gbé gbogbo program yìí sí gbogbo ayé ni ṣé ó ní gbójú pípé kó máa polongo káàkiri ọ̀rọ̀ yìí ti kọjá ibi tó yẹ á ti bẹ̀wọ̀ gbogbo ayé ti bẹ̀wọ̀ ṣé bí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ṣé wọ́n náà wọ́n ní Ọlọ́run nínú ayé wọn. ṣé bọ́n náà kó átíkù ṣé báwọn gan tẹ̀ ti kọ nǹkan jáde pé àwọn ti gbẹ̀bẹ̀ rẹ̀. wọ́n ti kọ́ sí lásìkò báwọn ti gbẹ̀bẹ̀. kí ló tún kù. then nígbà tí àwọn ọmọ Ifẹ̀ dẹ̀ tún dìde torí mi náà mo wo show yẹn mo wo kinní yẹn clip yẹn tí wọ́n dìde tí wọ́n náà wọ́n tún ti pe àwọn ọmọ Mọdákẹ́kẹ́ àwọn sọ́mọ̀ fún àwọn ọmọ Mọdákẹ́kẹ́ tẹ wá ń gbọ́ against Chief Sunday Igboho bàbá wọn ní ọtún òde stop wọn wípé enough is enough àbí kí náà fẹ́ gbogbo nǹkan tẹ̀mí rí sí ni wípé wọ́n ti jẹ́ kí àwọn politician kó fẹ́ ajáàkì nǹkan tó ń ṣe tọ́lá àwọn politician ló dẹ̀ wà nídìí ọ̀rọ̀ yìí sí wọ́n fẹ́ jẹ́ ìbáṣà attention àwọn èèyàn kúrò ń bẹ̀ ni ṣẹ́ni tí a bá ń bẹ Ọlọ́run ń darí ìjì ni èwo wá tún ní Awikonko tó bá ń máa fọ ẹ gbogbo nǹkan lójú káàkiri stop gbogbo nọ́ńsẹ̀nsì yìí náà bíbọn náà dúró sí gan ṣé election 2023 ni wọ́n fẹ́ ṣe ni àbí ti Yorùbá nation ẹ̀mọ́ lẹ́nu Yorùbá òkò ẹni Yorùbá òkò ṣé Awikonko ti bú àìmọye àwọn ọba ni ṣé kò ní sọ ẹ̀sọ́ àìmọye àwọn ọba ni. ọba Ọ̀yọ́ gan ti bú bàbá lọ́yọ̀ọ́. enough is enough. ó bú Olúwo. enough is enough. àbí kí ló bá gbà ń di gbogbo kíní yìí bọ̀sẹ̀ nígbà tí Ọọ̀ni of Ifẹ̀ gbogbo wọn fi ṣe Ọlọ́run wọn ń ṣe Ọlọ́run náà ọba ayé ni wọ́n ó dẹ̀ mọ̀ pé wọ́n fọ́ Ọọ̀ni of Ifẹ̀ wọn ò lọ́wọ́ sí gbogbo jákujàku yìí. kí ló dé tá à ń di ẹ̀gbọ́n pàápàá enough is enough kọ́ńtẹ́ kọ́ máa mú bọ̀ ǹtẹ̀ lọ́rọ̀ Yorùbá nation tá à ń ṣe àbẹ̀wò ní gbogbo jákujàku kọ́ máa yà sí bí ká máa yà sọ́hùn. Ọlọ́run ló kún ẹni tó ń sìn un àbúrò bí ká máa bá gbogbo ẹ̀jẹ̀ náà ẹ kú ètò jàre. yóò dáa fún ìyá wa ẹ ṣeun gan. àwọn mọ ìdí tí mo fi ọ̀rọ̀ rẹ̀ bó ṣe wà yìí a lè fi ọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ tó bá sọ̀rọ̀ rédíò wọn ni ń tẹ́ bá ti gbọ́ òótọ́rọ̀ ni òkè ó wá wí bẹ́ẹ̀ ní ìsìn pé bàbá ò gbẹ̀bẹ̀ ó wá rí bí àbí ò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ní ìsìn àbí ò rí bẹ́ẹ̀ àbọ̀ nǹkan náà ti kó gun náà ti kó jà jáde gbogbo ẹ̀ náà láàmú sọ̀pọ̀ ń táwọn agitators wà fún nù ń táwọn agitate lé lórí ni pé gbogbo ìgbẹ́ yín tẹ́ bá ti ń gbé jáde ká máa làálù yín lára padà ká sì tún máa sọ àjì ká tún máa fi ọ̀rọ̀ yìí pé àkíyèsí sí àwọn ènìyàn míì ní ẹgbẹ́ òsókè yóò yẹ yín. ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ Awikonko
Awíkonko kò ń ṣe ènìyàn tó ní làákàyè bó ti wù kó mọ̀, because ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn mo wo ètò ẹ̀ kan tó pe bóyá Koiki ló pè sórí ètò ẹ̀ ni àbóhùn ló pè, mo wo prógrámù yẹn tóun àtẹni ẹ jọ ń fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀, and then before gbà yẹn náà ó láwọn ọ̀rọ̀ tó máa ń sọ lórí prógrámù yẹn, ọ̀rọ̀ ẹ̀ kò dúró sójú kan. Kò yẹ Awíkonko ń ṣe ènìyàn téèyàn tó jẹ́yàn téèyàn lè máa ka ọ̀rọ̀ ẹ̀ fún. Because ẹni tó bá ṣé ẹ mọ̀ jù mí lọ ni ẹni tẹ́mi lè kọ̀rọ̀ ẹ̀kún nítorí mo mọ bó ṣe ń ṣẹlẹ̀ ẹ gbàgbé a lè kọ ọ̀rọ̀ ẹ̀kún tá a máa nà lọ́rẹ́ gidi ẹ nà lọ́rẹ́ gidi kò jù báyìí lọ. ṣe rí èmi nílẹ̀ Yorùbá ẹni tó ń pèrè ẹ̀ ní Awíkonko wàá gbé ojú ẹ síta káwọn èèyàn lè rí ẹ, wàá sọ̀rọ̀ káwọn èèyàn mọ̀ pé wọ́n báyìí ló ń sọ̀rọ̀. Ẹni tó bá ń pèrè ẹ̀ ní Awíkonko ń fi nǹkan bojú tí ò ní mẹni tó wà ní ẹ̀kú ó dẹ̀ níwọ̀ Awíkonko ó ń ṣe Awíkonko. And then ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ọ̀rọ̀ nípa bàbá wa Onírìṣà Ọọ̀ni Ilé Ifẹ̀, ṣe rí ọ̀rọ̀ yẹn àti bàbá wa ṣe Sunday Ìgbòho, ọ̀rọ̀ yẹn ti di ọ̀rọ̀ politics, because tá a bá ní ká wò lẹ́gbẹ̀ẹ́ kan, ṣe rí tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn politics, àwọn Tinubu, Wàsíù Àyìndé, Onírìṣà, ṣe rí gbogbo wọn bọ́n ṣe wà yẹn the same group ni wọ́n. bẹ́ẹ̀ mo ti sọ ti pẹ́. Politics kan náà ni wọ́n jọ wà. Ṣẹ́rí wọ́n ti ń gbìyànjú àti mọ́mọ́ yìí fẹ́ wọlé sí bàbá wa Sunday Igboho lára wọn ò rí, ṣùgbọ́n ṣẹ́rí èlí tí wọn tọ́lọ̀ kan ra fi àlàfo yẹn lẹ̀ gbogbo àtàwọn Tinubu àtàwọn Wàsíù Àyìndé àti bá Ọọ̀ni of Ifẹ̀ gangan. Mo dẹ̀ máa sọ̀rọ̀ kan fáwọn ọ̀rẹ́ mi tajọ wà ń jẹ máa níbi máa sọ̀ kan fún wọn. Máa ní ṣe rí Ọọ̀ni of Ifẹ̀ tó wà ń bẹ̀ yìí, ìyá wa ẹ mẹ́rin ká parọ́ tán ra wa, kò sí àṣẹ lọ́dọ̀ àwọn pípọ̀ yẹn mọ́. Gbogbo alámọ̀ yẹn. Kò sí àṣẹ kò sí ẹnìkan ò lè lóun fi ọ̀pá kan àbí òfin kiri kan ṣépè fẹ́ nìkan kó mu, kò sí kankan, kò sáṣẹ lẹ́nu àwọn ọba yẹn. àṣẹ kan. Tó bá ń ka àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá, ọba táṣẹ máa ṣì wà lẹ́nu ò lè gbé ẹyọ kan sí méjì lọ́rùn. àwọn ọba first class tán yìnbọn fún tó gbé jẹ tán yìnbọn fún wọn wọlé lẹ́ẹ̀kan. ṣé kan ọba kankan la rí kan pa nígbà wo nígbà pa wọn bí ṣíkè ọdún tó kọjá ni? Irú àwọn ọba wo nìyẹn? Ẹ̀yin ọba yìí náà lẹ́yìn ṣòṣèlú, nǹkan kan ṣẹlẹ̀, ọmọ yìí kan sì dìde pé tọ̀ ìyà tó jẹ àwọn èèyàn mi ti tó. Nǹkan kan ló máa wá ń yà mí lẹ́nu tí ò kì í yé mi tí n bá jókòó tí bá ń ro ọ̀rọ̀ yẹn. Kí ni nǹkan tó fà á tó jẹ́ wípé tí Fúlàní bá ṣe nǹkan, ṣèbá àwọn náà ní gọ́vnà Fúlàní kankan ò ẹ́bà jáde sá pé èèyàn báyìí ló ń ṣe nǹkan yìí, ṣùgbọ́n tọmọ Yorùbá kan ẹyọ kan bá ṣe nǹkan ẹyọ kan lásán, president á ní kán lọ mú ẹnìyẹn wá, àwọn gọ́vnà wá bẹ̀rẹ̀ sí ni máa forí gbárí àtọba àti tán bá wọ ẹnìyẹn kan. Ṣùgbọ́n tọ́rọ̀ bá tó pé ẹ wo orú nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn Boko Haram, àwọn fídíò kan tí mo rí tán àwọn Fúlàní ń ṣe mítìn nípa Nàìjíríà kan sọ èdè wọn báyìí, ẹ̀yin ẹ jẹ́ kán dánwó ẹ̀wò nílẹ̀ Yorùbá, kán wá ṣọ́ àwọn Yorùbá, kán jòkó kán gbébọn dání, kán máa sọ̀rọ̀ bọ́n yìí fẹ́ plan kí Nàìjíríà bá ṣe kí wọ́n bá wọn ṣe fẹ́ kógun jà. Kẹwò ilé ọjọ́ yòó ní tí ìmọ̀tán máa ti ní káwọn àmì kan máa dání kan máa wá wọn kiri. Ṣùgbọ́n táwọn pípì bá ṣe nǹkan kò sí ẹni tó ń dún pẹ́kẹ́ wípé kán lọ àrẹ́sì wọn, bọ̀ tí Yorùbá kan bá ṣe nǹkan, ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ amukun mẹ́kọ̀ọ́, ẹ̀yin ọba tẹ́ ń pera yín lọ́ba, tẹ́ ń lẹ́yìn olóṣèlú, ẹ̀yin gọ́vnà tó yẹ pé lẹ́yìn ọkọ̀ọ̀kan gbogbo yóò gbọ́n máa ṣọ́kú. Tọ́n bá wá jẹ̀jà sọ̀rọ̀ nǹkan tó jọ Yorùbá báyìí, ẹ máa wá múra sí kankankankan nígbà pé kọ̀yìn ò ṣẹlẹ̀ ní Nàìjíríà nígbà páwọn Fúlàní yẹn ò ṣe irú ẹ̀. Wọ́n ní Fúlàní pààyàn náà, Ọọ̀ni of Ifẹ̀ àárín nǹkan kan tí wọ́n sọ nípa wọn. Aláàfin Ọ̀yọ́, àwọn Tinubu, àwọn gọ́vnà mi lẹ́yìn gọ́vnà Oǹdó àbí gọ́vnà bo tó di ilẹ̀ Yorùbá kan tó dìde tó lóun fún àwọn Fúlàní tó lé ogun wọn kúrò ńbẹ̀, èwo ló tún dìde àbí ọba àwọn ló dìde tó sọ pé òun fẹ́ rí Fúlàní lórí ìlú mọ́. Tó bá yá tó máa táwọn èèyàn bá sọ̀rọ̀ sọ́ba, wọ́n á ní ọba àpá forí adé, orí adé wo? Adé tí ogun wọn ti wọlẹ̀ tí ò sí kankan bẹ́ẹ̀ mọ́. Gbogbo àwọn àṣẹ tó wà lẹ́nu àwọn adé ìrùkẹ̀rẹ̀, gbogbo àwọn àṣẹ yẹn ti lọ, kò sáṣẹ kankan pa láti anybody wọn mọ́. Torí wípé kí ni, kò sí òótọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Tí òògùn á ṣe tó lóṣèlú,
ká sọ pé àwa tá jẹ́ Yorùbá náà ń tá a mọ̀ ni tó bá ní kán lo ti Ifá kán lo tọ̀pẹ̀lẹ̀ irú Ọọ̀ni of Ifẹ̀ kọ́ ló máa dérúkọ yẹn ṣùgbọ́n ti gbóṣèlú wọ gbogbo ẹ̀ ẹnìkan wá sọ̀rọ̀ ìwọ sọ pé ìwọ ń bínú sí ṣé ohun tí ò bá ṣe pọ̀ la pé Sunday Ìgbòho bàbá yẹn ó jẹ́yàn fẹ́ kó tún ní làákàyè tó gbọ́ síta tó tún wá ń bẹ̀bẹ̀ padà bó bá jẹ́ bí wàhálà lójú tì í a máa tó tún mí sọ fún ọ a máa tó tún mí sọ fún kó lọ pokùnso àbí kó ṣígbá òkú kú dànù. mo máa ń ṣe kí ni mo máa ń gbá rìsáàṣì dáadáa ojoojúmọ́ ayé mi ẹ̀kọ́ ni mo fi ń kọ́ torí pé ojoojúmọ́ dàbí yàrá àkàwé fún mi kíláàsì ni tílẹ̀ bá ti mọ́ lọ́la mo tún di bọ́sà another class ìtí kíláàsì òun ní fún mi gẹ́gẹ́ bí ẹ̀kọ́ mi ì tí ì mọ́ mo gbé sọ́tún gbé sósì kí ló dé táwọn bàbá wo òfin ṣe dọ́ sí mi pé wọ́n gọ̀ tàbí wọn ò mọ̀ràn tàbí wọn ò lọ́gbọ́n tàbí wọn ò lóye wọ́n ní. ọ̀rọ̀ ti tèmi ó máa yàtọ̀ díẹ̀ bẹ́ẹ̀ rí ìyá tó sọ̀rọ̀ tán nísìnyí tó sọ pé Awíkókó ń wá owó ẹ jẹ́ ká fi sẹ́gímẹ̀ntì sílẹ̀ o ìkànnì Awíkókó for real. ṣe fẹ́ gbọ́ mi mọ́mì Awíkókó ò wá owó wọn o Awíkókó ò wá owó Ọlọ́run ẹ mọ́ tó mi o ẹ mọ́ tó mi ìkànnì ó dájú ni ó dájú ni. yá Awíkókó ìkà ọ̀dájú abiyamọ ọ̀dájú èèyàn ni ìkànnì àkíníkà ni mo fẹ́ káwọn èèyàn mọ̀ akọ́ a sì dí ẹ̀ múlẹ̀ àdúrà tí mo máa ń gbà fún Sunday Ìgbòho ní ìní microtech nìyẹn nígbà tí sọ nínú ìwé Ìsáyà orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá ó ní ẹ sọ fún èèyàn rere wípé ó ní ẹ sọ fún olódodo wípé yóò dára fún gbogbo àwọn tó bá ti ṣe ọdún ṣáìdì ẹ àtọ́bá àti ìjòyè àti gọ́nà àti anybody tó bá ti gbórí ilẹ̀ tó bá ti gbórí ilẹ̀ Yorùbá tó ń jẹun epo mbẹ̀ tó ń jẹun iyọ̀ tó ń gba afẹ́fẹ́ tí Olódùmarè ọba lẹ́dàá aṣẹ̀dá tó dá ayé àti ọ̀run tó bá ti gbà sára tó ní ìyá Yorùbá tó ní kò ní sinmi mo kọ́ gbogbo wa papọ̀ mo ní àtọ́bá àti ìjòyè anybody wọn ò ní sinmi wọn máa jẹ̀bi ni Awíkókó wá owó o ẹ jẹ́ kí n pòwe kan fún wa ó ṣe bí òwe ibi tí ẹnu Awíkókó ti dé ẹsẹ̀ ọ̀rẹ́ jọ́bẹ̀ náà. níbo. mo wà lórí program ẹ̀ lọ́jọ́ yẹn nígbà tó ń ṣe analysis òfò àti ìranù analysis tó bá ṣe kú pa I was there mo ń gbà níbi tí mo wà gbogbo ẹsẹ̀ mi gbogbo ara mi ń gbà wọ́n rán Awíkókó kọ́ lọ ṣiṣẹ́ yẹn ni láti gbógun ti ìsí àti ìṣẹ̀dá Sunday Ìgbòho ara Awíkókó ló máa gbógun ti o Awíkókó ló máa bá lọ àtìdílé ẹ̀ gbogbo àwọn òṣìkà àríjẹ níbi mọ̀dàrú gbogbo àwọn tó nílẹ̀ Yorùbá ò ní sinmi àwọn náà máa bá ogun ìlọ kìran wọn títà mi ẹmẹni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Yorùbá àjíkẹ́jọ́ ó ká mi lára ní òkìlẹ̀ sùn mo máa ń jọkọ síbi fóònù ní láàárọ̀ lọ́sàn-án lálẹ́pàtí lọ́dún ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ìwọ kan wá ní ọwọ́ àjíkẹ́ẹ̀tì àwọn ọmọbi tó wà bóyá left ni bóyá right ni ṣùgbọ́n tó o bá kọ̀ tó o bá lọ ní dúró síbì kan tó o bá kọ̀ tó o lọ́ máa dà ní Ọọ̀ni Ifẹ̀ àti Sunday Ìgbòho rú ìdá Michael ìdá mùjẹ̀mùjẹ Ọlọ́run tí ò kí ń padà sí àkọ́ ẹ̀ náà ti ẹnu kan ẹ̀jẹ̀ ó máa mú ẹ̀jẹ̀ ó máa ṣá ìbalẹ̀ wá sí Awíkókó àti ìdílé ẹ àti ìran ẹ ìdáná Awíkókó o ẹ̀yẹ́ ọmọ Yorùbá. ẹ tiẹ̀ kọ́kọ́ bá mi fi ìran ẹ̀ sílẹ̀ ẹ jọ ẹ bá ń kọ́kọ́ fi ìran sílẹ̀ wàhálà ẹ̀wọ̀n ọmọ tó ń lọ ọlọ́ẹ̀wọ̀n ọmọ tó ń lọ èmi tí bá ti sọ̀rọ̀ ẹgbẹ́ gbọ́ mi ìyá mi ẹ ní sùúrù tí bá ti sọ̀rọ̀ fún yín ẹgbọ́ mi wàhálà ọmọ àti ìyàwó kò lè bá Àkàndá ọ̀rọ̀ sọ̀rọ̀ kò lè gbọ́ ó ní ẹ má dojú ìjà yẹn kọ ọlọ́pẹ́ mo sọ fún yín kò sẹ́ni bọ́ọ̀dì tó lè bá sọ̀rọ̀ ẹ bá kàn ṣépè fọmọ nígbà tá a bá kàn ṣèkà ni tẹ́ ẹ bá ń ṣépè fún ìyàwó nígbà tẹ́ ẹ bá ń ṣèkà ni ìyàwó ò mọ̀ Àkàndá náà dájú òun gangan ní ìkà tí ò dájú ènìyàn ìyàwó ẹ̀ ò mọ̀ kankan kò sí nǹkan tó máa sọ ọmọ àti ìyàwó ẹ̀ ìwọ nìyá máa jẹ ìwọ. ṣé ẹ rí ti ọba Ifẹ̀ tá à ń sọ mo gbọ́ nínú ìtàn nígbà yẹn nígbà ọ̀rọ̀ Ṣòwòrẹ́ pé ó wà nínú ẹni tí ó jẹ́ kí Ṣòwòrẹ́ kó pẹ́ ní defense ẹ̀wọ̀n tó kọ́kọ́ ṣe nígbà yẹn pé Ṣòwòrẹ́ rúùdù sí nígbà kan ó ní tó pẹ́ dáadáa ní tó yin jẹ kọ̀mpútà tó dáná sùn ọ̀pọ̀ fọ́nà tó ṣe ìjáde lẹ́yìn tó ń gbó bí ajá lórí
social media yìí ṣé bí ọmọ ti fi ojú ọ̀nà àtìyàwó ẹ̀ ṣé wọ́n ti fi gbọ́lẹ̀. Ọ̀ní gan ó ti tú àṣírí Ọ̀ní ó ti tú àṣírí wọn láìmọye ìgbà. Nígbà tó ń ṣe kẹ́ẹ̀sì tó ti tóbi rẹ̀ tí ọmọ ọlọ́yẹ tó jáde kó wá dìbọn kí. Pẹ̀lú Kàsálí. Ó ní ọmọ òkèkè ọba ẹ̀kọ́ sínú ètò. Kódà kó tó dìgbà yẹn ṣe tó fẹ́ gbọ́ mi kó tún tó dìgbà yẹn kó tó sọ̀rọ̀ yẹn nígbà tó kọ́ fi gbé kéèsì Wàsíù Àyìndé rí wá ó ti sọ̀rọ̀ nífẹ̀ẹ́ pé gbogbo ọbẹ̀ àwọn bílọ̀ǹgì gbogbo pátá ló tú àṣírí wọn gbà náà fídíò Bọ́lá wà ń bẹ̀ tó ṣe nígbà tó kọ́ gbé kéèsì Wàsíù Àyìndé wá. àǹtí sani ọmọ ọlọ́dọ̀ ògbóni màmá ṣọ́ ìsinmi mo fẹ́ tún bí ejò bọ̀ ẹ jẹ́ kí ìfọ̀rọ̀ sínú bí àgbà ẹ fi sínú ẹ kíìpù yòókù. Tẹ́ bá kàn ṣépè fún ìyàwó àtọmọ mo máa ń sọ fún yín tẹ́ bá ń fún ìyàwó ọmọ rẹ̀ lépè wàlẹ́yìn gbígbà tá a bá ń ṣèkà ni kò sí ìyàwó àti ọmọ tó lè bá ẹranko ìsọ̀rọ̀ ẹran lè ó lẹ́ran wàlẹ́yìn kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ kò ní jẹ́ wí gan tó fi máa gbé léyìn ó máa gbé léyìn gidi ní ẹ̀ ní sọ̀rọ̀ gan délẹ̀ ó jẹ́ ẹ̀dá tó máa ń kó ẹ̀rù sí ènìyàn lọ́kàn bó ṣe ń ṣe lọ́ọ̀nláìn náà ló ṣe ń ṣe nínú ilé kò kí ẹ má bu ìyàwó àtọmọ ò sí nǹkan tí ó ṣe Ọlọ́run ẹ̀kan yàn wọ́n jẹ ní òun gangan nìka mo lóun gangan lọ dájú ẹ má bu ìyàwó àtọmọ ẹ má jẹ́ ká fi wọ́n ó máa change èmi ń correct brain ẹni ṣùgbọ́n tèmi ni pé mo fún ọ ní ultimatum tèmi lọ́jọ́ méje tó o bá change wá jẹ párayà ó ní wọ́n ti freeze àkáǹtì kan mò ń bọ̀ ó ná freeze àkáǹtì mò ń bọ̀ ó ní kótókòtó èmi sọ fún pa wí kótókòtó ni àwí kótókòtó ni séèyàn gidi kan máa wùwà bóun ṣe ń wùwà séèyàn kan tó dáa tó gbádùn tó lálàáfíà kan ọ̀dájú ni kéde máa wo ẹni tó ń sọ ẹni yìí pọ́nlé gan o ẹni yìí ò dẹ̀ ẹ́fà láyé rí kó wá lóun fẹ́ sí ojú ẹ̀ òun fẹ́ sọ fún àwọn ènìyàn àbó òun fẹ́ fi ṣe lẹ́yà ń ta ẹni yìí sì pọ́n ọ lé ó ná ti freeze account yẹn nǹkan tó wí nìyẹn ó ná freeze account yẹn fake news ni bẹ́ẹ̀ ni fake news ẹ wò ẹ̀yin èèyàn má jẹ́ kí wọ́n kó yín láyà jẹ Ọláyọmí ọmọ Kóìkí ló wà lórí ètò bàbá wa nìyẹn ẹ bá wa kọ́kọ́ kí wọn ná. mo fẹ́ mú wa padà lọ sí ẹni tó bá ń follow because èmi ń follow gbogbo news tó ń lọ lágbàáyé ní gbogbo location náà yìí TVC lọ ṣe documentary padà sí Ìbàràpá ǹjẹ́ yìí mọ̀ pé wọ́n sọ pé láti 4 years ago ni ọ̀rọ̀ Fúlàní ti ń dà wọ́n láàmú so ó ti fi hàn nísìnyí pé ìgbésẹ̀ tí bàbá wa olóyè Sunday gbé ìgbésẹ̀ tó dání so kàkọ́kọ́ mú yẹn dání bẹ́ẹ̀ nítorí pé tá bá ń rí àwọn náà tó ń lọ bẹ́ẹ̀ láti lọ ṣèwádìí kò kàn jẹ́ pé àwọn jí níjọ́ kan lọ́kàn wọn lọ́kàn pé káwọn lọ rescue àwọn Yorùbá kí n tó sọ̀rọ̀ lọ púpọ̀ jù torí n tẹ́ fi pé èmi gangan ni pé ǹjẹ́ wọ́n close account Chief Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho lákọ̀ọ́kọ́ kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Yorùbá ó dà pé bí ata bá ń sọ bí àwa ta dẹ̀ ti pẹ́ lókè òkun bí ata bá ń sọ Yorùbá yẹn kò dàbí irú màmá mi tẹ́ni tó yẹ pé Yorùbá yẹn sì dá ṣáká lẹ́nu wọn bí àwọ̀ kì í gbọ́ wáyé ni nígbà tí a ṣe breaking news yẹn ní jẹ́rìn nísìn àbí jàrún intasọ ni pé wọ́n fẹ́ ti àkáǹtì yẹn níjọ́ Monday which is àná wọ́n fẹ́ tì í ó yàtọ̀ sí wọ́n ti tì í bẹ́ẹ̀ ni. so ibi tí àwọn mo dẹ̀ mọ̀ ibi tí mẹ́sẹ̀gì tí àwọn kan tó pera wọn ní Yorùbá youth kìíní kan tí wọ́n release statement pé àwọn fẹ́ fún bàbá làwọ́ọ̀dì wọ́n náà ti àkáǹtì wọn ṣẹ́rí gbogbo news ẹ bá ti ń gbọ́ tó o bá ti jẹ́ látọ̀dọ̀ kò ń ṣe dandan kó láti jẹ́ látọ̀dọ̀ Kóìkì even though pé bàbá ti sọ pé tó bá jáde látọ̀dọ̀ tèmi látọ̀dọ̀ gbogbo àwa mídíà tá à ń sọ̀rọ̀ nítorí pé èmi ò ní release information kan kí mídíà má ti kọ́kọ́ gbọ́ so nígbà tẹ́ bá tún wá di pé ẹ̀ ń listen sí àwọn bíi parlour talk pé wọ́n ti àkáǹtì bàbá wa olóyè tó bá tì definitely a máa announce ẹ̀ náà kò ń ṣe tá a máa fi bò mọ́ but intasọ ni pé wọ́n intelligent report tó dọ́wọ́ tiwa ni pé wọ́n fẹ́ ti àkáǹtì yẹn kò dẹ̀ ń ṣe àkáǹtì foundation wọn is personal account là ń sọ nísìnyí àmọ́ ìjọba ò tí ì gbé ìgbésẹ̀ yẹn tó bá gbé